Ẹ kálẹ́, mo kí wa káàbọ̀ sí orí ètò JAMB UTME series. Pẹ̀lú ògo Ọlọ́run bá a máa tẹ̀síwájú níbi tí a gbé dúró lánàá. Ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú, mo ní àwọn ọ̀rọ̀ ìtìsíwájú bíi méjì kan. Alákọ̀ọ́kọ́, eléyìí tó jẹ́ ìròyìn ayọ̀, ìró ìdùnnú, òun náà ni pé pẹ̀lú ògo Ọlọ́run bá tá a bá ti parí iṣẹ́ eléyìí tá a fẹ́ ṣe lónìí, ó ti rọrùn fún yín o láti lè ṣe ìbéèrè tí ò dín ní 20 pẹ̀lú ògo Ọlọ́run. N tí ó kàn kù òun náà ni pé kí ni o bẹ́ẹ̀ ṣe máa lo àwọn tá a ti kọ́ yẹn náà láti fi ṣiṣẹ́. Ẹ dẹ́ rí i pé gẹ́gẹ́ bí mo ṣe máa ń rọ̀ wá, òun náà ni pé àwọn tó jẹ́ àwọn past questions yẹn, ẹ jẹ́ ká wá wọn, ká dẹ̀ mọ̀ ṣe kí ni o, ká máa ṣe wọ́n. Mo léléyìí tẹ́ ẹ bá get lórí n tá a ti ṣe sẹ́yìn, ní àwọn problem session ká máa fi ṣọwọ́ so that a fi lè ṣe papọ̀. Ìyẹn jẹ́ bó ṣe jẹ́ ń bẹ̀ yẹn. Ọ̀rọ̀ tí síwájú kejì eléyìí tí mo fẹ́ ṣe, òun náà ni pé mo gba àtẹ̀jíṣẹ́ kan lórí survey eléyìí tí mo fi síta pé àwọn ò rí pé ká mọ ṣe nípa nǹkan ṣàlàyé nípa ṣe àwọn ìbéèrè JAMB tó dẹ̀ sì jẹ́ pé léyìí kì í ṣe òótọ́, bóyá ẹni tó mo fẹ́ fi dá wọn lójú pé gbogbo àwọn àpẹẹrẹ eléyìí tí mo mọ̀ mú ọ̀pọ̀lọpọ̀ náà nínú ìbéèrè JAMB. Yàtọ̀ sí ẹ̀ náà, ẹ rí i pé nínú tí a tún là kalẹ̀ òun náà ni a mọ̀ sí problem session tó yẹ pé àwọn past question yẹn náà la máa ń sọ́ọ̀fù dáadáa. Pẹ̀lú ògo Ọlọ́run bá a tún ṣe mìíràn ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ìyẹn ní agbọ́nrin bẹ̀ yẹn. Ká lè tẹ̀síwájú lánàá, a dúró sí simultaneous equation. A dẹ̀ sọ fún wa pé tá a bá ní linear equation, òun náà ni equation tó yẹ pé root kan ní ó mọ̀ ní o. Ẹ rí i pé nínú àwọn principle tí mo ní ká dìmú fún polynomial, òun náà ni pé tá a bá ní polynomial degree n, yóò mọ̀ fún wa ní n root tá a bá ń solve ẹ̀. A máa mọ degree polynomial kan pẹ̀lú power tó bá pọ̀ jù ń bẹ̀. A sọ fún wa tó yẹ pé 1 ní power tó bá pọ̀ jù ń bẹ̀, àníyàn ní linear. Then pẹ̀lú òfin yẹn yóò mọ̀ fún wa ní 1 root. Tó bá jẹ́ pé ó ní highest power tó wà ń bẹ̀ òun ní 2, yóò mọ̀ fún wa ní 2 root tí a mọ̀ sí quadratic. Nínú tí mo tún ṣàlàyé lánàá bákan náà, òun náà ni pé mo ní ká di àwọn nǹkan méjì kan mú o, yóò máa ràn wá lọ́wọ́ tá a bá fẹ́ mọ̀ sí expansion, tá a bá fẹ́ máa factorize wa. Nǹkan alákọ̀ọ́kọ́ eléyìí tí mo fẹ́ ká dì mú òun náà ni tí a ń pè ní perfect square. Kí ni perfect square tá a bá gbàgbé? Òun náà ni pé ká pé a bá fẹ́ ṣe kí ni o, tá a bá fẹ́ square binomial expansion gẹ́gẹ́ bí àpèjúwe binomial expression gẹ́gẹ́ bí àpèjúwe wọ́n fún mi ní x plus y squared. Ẹ rí i pé tẹ́ bá ṣàkíyèsí expression yóò 2 times lónìí o, a ní yóò mọ jẹ́ binomial expression, ó dẹ̀ ní square lókè. Tẹ́ bá nírú nǹkan báyìí òun là ń pè ní perfect square. Tó ti yé báwọn, ẹ rí i pé a ti ṣàlàyé perfect square ni àwọn tó yẹ pé tẹ́ bá multiply nọ́mbà kan pẹ̀lú ara rẹ̀ ń tẹ́ mọ́ ní òun ní perfect square. 9 perfect square ni torí 3 times 3 yóò mọ̀ fún wa ní 9. Ti yé wa báyìí. Àwọn nọ́mbà tó yẹ pé a lè ṣe kí ni o, tá a lè wá square root wọn láì nígbà changing. Má sọ fún wa pé tá a bá fẹ́ ṣe léyìí, àbùkátà láti dára láàmú. Mo ní àmọ̀ ṣe kí ni o, àmọ̀ square alákọ̀ọ́kọ́, táàmù alákọ̀ọ́kọ́ yẹn, plus àmọ̀ square táàmù ẹlẹ́ẹ̀kejì, then plus 2 times product alákọ̀ọ́kọ́ àti ẹlẹ́ẹ̀kejì. Ẹ pé àṣàlàyé báyẹn náà lánàá. Tó bá jẹ́ pé minus ló wà láàrin, ní tí ó yàtọ̀ ńbẹ̀ náà ni pé kí ni o, ìgbà tẹ́ fi kọ plus síbi eléyìí, minus náà lẹ́sẹ̀ kí ni o, lẹ́ẹ̀kọ́ síbẹ̀. Ti yé. Nǹkan mìíràn eléyìí tá a kọ́, òun náà ni difference of 2 square. Pé tó bá jẹ́ pé a bá ní binomial expression bákan náà, tí negative minus dẹ̀ sì dá wọn láàrin, tálákọ̀ọ́kọ́ gba square, tẹ́lẹ̀ kejì gba square, mo ní ká mọ̀ dára láàmú, kí ni yóò mọ̀ jẹ́ o? Yóò mọ̀ jẹ́ a plus b, a minus b. Ó dáa. Tẹ́lẹ̀ yẹn bá yé wa, mo mọ̀ pé ká pé bá ní kí ni o, x plus 2 squared. Ṣé ẹ pé x plus 2 squared ní ó mọ̀ jẹ́ kí ni o, x plus 2 times x plus 2. Tó yẹ pé tá a bá expand ẹ̀ pẹ̀lú nta ṣàlàyé, yóò mọ̀ jẹ́ kí ni o, x square alákọ̀ọ́kọ́. A mọ̀ square ẹlẹ́ẹ̀kejì náà 2 square ó jẹ́ 4.
then plus 2 times alákọ̀ọ́kọ́ àtẹlẹ́kejì 2 times s 2s 2s times 2 yóò jẹ́ 4x. So ti yá báwọn ẹ rí i pé tẹ bá ṣàkíyèsí linear factor lélẹ́yìí o bó la ṣe mọ̀ pé linear ni power tó pọ̀ jù ń bẹ 1 ni o power tó pọ̀ jù ń bẹ ilé náà 1 ni o mo dẹ̀ sọ fún wa pé tẹ bá multiply polynomial méjì papọ̀ so ti yé yín báwọn product wọn yóò mọ̀ fún yín degree ìròpọ̀ degree àwọn méjèèjì so ti yé báwọn tí n bá ní polynomial kan tó jẹ́ degree m tí wọ́n á multiply rẹ̀ pẹ̀lú polynomial tó jẹ́ degree n kódà láì tí mo answer mi mo ti mọ̀ pé tí màá máa ní kíni o degree m plus n òun ni product wọn jẹ́ so ti mo sọ fún wa wọ́n lè béèrè irú nǹkan báyìí náà pé okay now tẹ bá multiply polynomial degree báyìí àti polynomial degree báyìí kí ni product wọn jẹ́ so ti báwọn so ìrọ̀pọ̀ ni ó jẹ́ so láti mọ̀ pé eléyìí kódà láì tí ì ṣe a ti mọ̀ pé degree 2 ni ó mọ̀ fún wa torí linear factor ló multiply linear factor ẹ rí i pé tí nǹkan bá ní degree 2 aláàmọ̀ pé ní kíni o quadratic a máa pè ní quadratic bó wà ní bó la ṣe lè dá eléyìí padà sáyè tó wà ẹ rí i pé nísìn mo ní x square plus 4x plus ẹ má bínú 2 lélẹ́yìí plus 2 square tí ń jẹ́ 4 àbí so plus 4 so díẹ̀ bó ni ọ̀nà tá a gbà máa dá padà síbí báyìí so díẹ̀ àwọn tá a mọ̀ ṣe ń bẹ̀ wọn náà ni pé kíni o àwọn náà ní bẹ́ẹ̀ bí quadratic àwọn iṣẹ́ lágbọ́n ni quadratic òun láfi mọ̀ ṣe kíni láfi mọ̀ factorize ẹ̀ padà òun láfi mọ̀ factorize ẹ̀ padà kódà a tún lè solve ẹ̀ tó bá jẹ́ pé equation ṣe pé lè da equation ọ̀nà onímọ̀ gbà da equation tí n bá ṣe kíni o tí n bá yí 0 sí mo rò bó ti mi báwọn ẹ̀rí bó ti di equation náà nìyẹn so tá a bá yí 0 sí pé 0 rẹ̀ tàbí root rẹ̀ òun náà ni pé kíni àwọn tí s yóò mọ̀ jẹ́ tí ó mọ̀ sọ kíni o tí ó mọ̀ sọ ilé yìí dòdò mo rò bó ti mi báwọn so kó lè yé wa tí mo sọ ká pé mo tún nírò nǹkan báyìí s plus 1 ó ti s plus 3 ẹ rí i pé linear factor lélẹ́yìí o linear factor ní arákùnrin yìí náà ọ̀nà pọ̀ tá a lè mọ̀ gbà ṣe kíni o tá a lè mọ̀ gbà solve quadratic equation ọ̀nà aláwọ̀kọ́ ilé tí máa ṣàlàyé òun náà ni à ń pè ní kíni o ẹ lè lo factor method ilé tí mo fẹ́ ṣàlàyé ń bí báyìí ìyẹn ni pé tó wáyé pé ó ní linear factor ó ní nǹkan kan tẹ́ fi mọ̀ pé linear factor so inú tẹ́ fi mọ̀ pé linear factor òun náà à ń pè ní kíni o discriminant so tiye tá a bá gbàgbé ẹ̀rí pa sọ pé general formula quadratic equation ní kíni as square plus bs plus c is equal to 0 so tí báwọn tí a jẹ́ coefficient x square tí b jẹ́ coefficient s tí c jẹ́ constant so tí a b c náà constant ni wọn mo rò bó ti yá báwọn adẹ̀sọ̀ àlàyé fún wa pé tá a bá kọ́ báyìí òun náà ni pé standard form tí quadratic equation máa ń gbà wá so how the discriminant ni pé tí bá fẹ́ mọ̀ bóyá quadratic equation kan bóyá ó ní linear factor bẹ́ẹ̀ ni gbogbo quadratic equation ó súnmọ́ ká solve wọn bóyá lágbọ́n ni nọ́mbà tẹ́ bá ti ń ṣiṣẹ́ so bóyá pẹ̀lú àpèjúwe nísìn tó bá yẹ pé ń ṣe ní real number ajá sí pé mo lè mọ solve àwọn quadratic equation mi kan so ti bẹ̀bẹ̀ kò túmọ̀ sí pé a lè solve ẹ̀ pé alágbọ́n ni nọ́mbà mi bá bí complex number táyé pé complex number lẹ́fín ṣiṣẹ́ so ti bẹ̀rẹ̀ tí mo fẹ́ fàyọ̀ bí báyìí nínú àwọn èyí tẹ́ sábà mọ́ lò òun pé tẹ́ bá fẹ́ mọ̀ pé nǹkan kan jẹ́ linear factor gẹ́gẹ́ bí àpèjúwe irú àpẹẹrẹ tí mo kọ́ bí báyìí linear factor ni so tẹ́ bá fẹ́ mọ̀ pé ó ní linear factor ẹ mọ̀ jù sínú discriminant kí ni à ń pè ní discriminant wa ni b squared minus 4ac ẹ rí i pé tí n bá kọ 3x squared plus 5s plus 6 is equal to 0 pẹ̀lú àlàyé tí mo ṣe ń bí báyìí mo ti mọ̀ pé a mi ó mọ̀ jẹ́ kí ni o 3 àbí ẹ̀hàn pé mo ní n tó wà lẹ́gbẹ̀ẹ́ x square coefficient x square ń báyìí òun a mi b mi ó mọ̀ jẹ́ kí ni o 5 c mi ó dẹ̀ sì mọ̀ jẹ́ 6 tí n bá sọ ságbọ́nrin yìí tí ń jẹ́ discriminant mi ṣe pé yóò jẹ́ b squared minus 4ac tí ó mọ̀ jẹ́ 5 squared minus 4 times 3 tí ń ṣe times 6 tí ń ṣe c ajásígbélé ọmọ jẹ́ 25 àbí minus 12 àbí 12 times 6 72 ẹ pé negative ní ọmọ fún mi so tí yé mi báwọn
so ẹ rí pé negative ni ó mọ̀ fún mi bẹ́ẹ̀ minus 37 àbí minus 47 ibi tí wọ́n á lọ lélẹ́yìí kí ló fún wa ní minus 47 yìí discriminant òfin òun wá ní pé kí ni o tí discriminant mi a máa ń pè kankan ní nature of the root náà ní pé kí ni o bóyá bí n tí ó mọ̀ sọ òfófó bí root yẹn ṣe jẹ́ a ti mọ̀ pé root ni àwọn tó yẹ pé tá a bá fi sí equation tí wọ́n fún wa yóò mọ̀ fún wa lódo bó wá ní tá a bá fẹ́ mọ irú bí kí èèyàn lóyún náà ni ṣe pé tẹ́nìkan bá lóyún a fẹ́ wò pé sọ́kùnrin ni ó ń bẹnu rẹ̀ àbóbìnrin àbíbejì ẹ rí i pé nínú táwọn yẹn mọ̀ ṣe náà ni pé kí ni wọ́n scan ẹ̀ ẹ̀hún náà ni pé tẹ́yìn náà bá fẹ́ mọ oyún tí quadratic equation kan ní àtọmọ tó fẹ́ fi bí ọmọ tí ó bí òun náà ni root tẹ́ bá fẹ́ wo irú root tó ń ṣe bóyá ọkùnrin ọmọ ni àbóbìnrin ọmọ so nínú tẹ́lẹ̀ gbóhùn náà sí òun náà ni pé kí ni o níta ń pè ní nature of the root ìtẹ́fì máa mọ̀ òun náà ni discriminant tí a mọ̀ sí b square minus 4ac tí discriminant mi bá ti jẹ́ kí ni o tó bá ti greater than 0 a máa ń pè ní kí ni o real root ajá sí pé a lè ní real root mo ti ṣàlàyé real number làwọn nọ́mbà tó yẹ pé positive ni wọ́n negative ni wọ́n kódà fraction ni wọ́n mo bó ti yé mi báwọn irrational gan náà ni wọ́n so ti yé ṣùgbọ́n tí discriminant mi bá jẹ́ 0 eléyìí tá à ń pè ní kí ni o b square minus 4ac yìí máa ní kí ni o equal root gẹ́gẹ́ bí àpèjúwe gbogbo àwọn tó bá jẹ́ perfect square yẹn o equal root ni ó mọ̀ fún wa mo bó ti yé wa báwọn a máa ní equal root so ẹlẹ́ẹ̀kẹta ẹ̀wẹ̀ tí discriminant mi tó bá less than 0 máa ní kí ni o imaginary root yẹn náà là ń pè ní complex root tẹ́ bá gbàgbé so complex root complex number kì í ṣe agbègbè bẹ́ẹ̀ là ń lọ mo bó ti yé wa báyìí so kí ni wọ́n fẹ́ fàyọ́ ń bẹ̀ náà ni pé kí ni o tẹ́ bá fẹ́ mọ̀ pé nǹkan kan ní linear factor tẹ́ fẹ́ mọ iye ọmọ tí ó bí pé linear ni àbí nǹkan kankan ẹ wá sọ sínú discriminant wa tí discriminant yín bá fún yín ní perfect square tí discriminant bá fún yín perfect square ajá sí pé kí ni o ó lè fún yín ní linear factor òròbó tí a bá ajá sí pé ó lè fún wa ní linear factor gẹ́gẹ́ bí àpèjúwe ní ìsìn tí n bá nírú nǹkan báyìí o kápọ́n fún wa nírú iṣẹ́ báyìí pé ká ṣe x square plus 4s plus 3 kódà kí n tó dára mi láàmú òun náà ni pé kí n kọ́kọ́ wò pé irú ọmọ òun ni ó kọ́kọ́ bí ná òròbó tí n bá bá kí n tó ṣe síwájú pé wọ́n sọ pé method oríṣiríṣi wà a lè lo factor method eléyìí tí mo ń ṣàlàyé lọ́wọ́lọ́wọ́ method kejì tá a lè lo òun náà ni completing the square method a dẹ̀ sì lè lo formula method so tí ma àtàwọn other methods náà tó jẹ́ pé kò bá level 10 wà lọ so tàbá ní square plus 4 ìsinsìn ẹ mọ̀ pé a mi nísìn a mi jẹ́ 1 àbí b mi jẹ́ 4 coefficient so yẹ ń gbé bí lè ṣe jẹ́ 1 c mi dẹ̀ sì jẹ́ 3 ajá sí pé discriminant mi ó mọ jẹ́ b squared minus 4ac tí ó mọ jẹ́ kí ni o 4 square minus 4 times 1 times 3 so tiye yóò mọ jẹ́ 16 minus 12 is equal to 4 kí ni 4 ẹ rí pé perfect square ní 4 torí mo lè kọ́ as 2 squared mo lè wá square root rẹ̀ ajá sí pé kódà láì tí ì ṣe mo ti mọ̀ pé kí ni o linear factor ní kí ni yóò mọ̀ fún mi linear factor ni ó mọ̀ bí kí dẹ̀ ní linear factor tá a bá nírò nǹkan báyìí s plus a times s plus b bó láṣẹ wá tẹ̀síwájú òun náà la fẹ́ ṣe bá ṣe tẹ̀síwájú lélẹ́yìí o lọ́nà tó yá fún àǹfààní àwọn tá à ń ṣe JAMB tó bá jẹ́ pé equation tí wọ́n fún yín tó bá jẹ́ monic kí ni à ń pè ní monic polynomial ni ohun tó yẹ pé leading kíní yẹn ní tá a mọ̀ pé leading coefficient yẹn tó bá jẹ́ pé 1 ṣe pé níbí báyìí nìsín coefficient lè jẹ́ 1 òun náà dẹ̀ sì ní degree tó pọ̀ jù ń bẹ̀ táyé pé 1 ni monic la mọ̀ ń pè so tí bá so tí máa kọrún kan báyìí 3x square plus 5s plus 7 so eléyìí ṣe monic eléyìí monic ni táyé pé monic ni ẹ bùkátà láti dára yín láàmú ìtẹ́kànmọ́ṣe náà ni pé kí ni o ẹ wo ẹlẹ́ẹ̀kẹta yìí pàápàá jùlọ àwọn tá a bá ń ṣe JAMB tó máa fún wa nírun kan máa wá wò pé kí ni máa multiply papọ̀ tí ó mọ̀ fún mi ní 3 ẹ̀tọ́ ayé pé tí n bá rò papọ̀ yóò mọ̀ fún mi ní 4 ẹ ronú sí bó mo ṣe mọ̀ 3 yẹn 3 ni nọ́mbà bíbá yìí 4 ni coefficient àárín yìí wípé kí lá máa multiply papọ̀ tí ó mọ̀ fún wa 3 òun náà ni pé wá kọ factor 3 mo dẹ̀ sọ fún wa pé nọ́mbà kọ̀ọ̀kan ló ní àwọn nọ́mbà òǹbejì ẹ̀tọ́ ayé pé tẹ bá mú àwọn
ìbejì yẹn tó jẹ́ factor number àwọn tẹ́ bá multiply wọn papọ̀ yóò mọ̀ fún ní 3 gẹ́gẹ́ bí àpèjúwe nísìn tí n bá ní 10 kí làwọn factor 10 1 àbí 2 5 10 nínú àwọn factor yẹn lè yọ àwọn nọ́mbà òǹbejì o kí ni wọ́n mọ̀ jẹ́ 110 is a factor I mean is a pair ìbejì kan ni o torí 1 times 10 wọ́n mọ̀ fún mi ní kí ni 10 2 àti 5 ìbejì kan náà ni o 2 times 5 ni wọ́n mọ̀ fún mi ní 10 kódà wọ́n lè jẹ́ positive àbí negative wọ́n lè jẹ́ positive àbí negative so ti gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní tẹ́ bá ní 20 yẹn pé 1 2 4 5 10 20 òun náà ni kódà tún lè yọ ìbejì 1 àti 20 ìbejì kan ni 2 àti 10 ìbejì kan ni 4 àti 5 ìbejì kan ni ẹ rí i pé àwọn táyé kẹ́yìn yẹn tẹ́ bá multiply wọn papọ̀ yóò mọ̀ fún yín ní nọ́mbà wọn. so níbí báyìí nísìn 3 ẹ rí i pé àwọn factor 3 ìbejì kan náà lòun ní 1 àti 3 ni ajá sí pé tí n bá ní 1 times 3 yóò mọ̀ fún mi ní 3 tí n bá dẹ̀ ní 1 times 4 1 plus 3 yóò mọ̀ fún mi ní 4 ajá sí pé ìwà bùkátà láti dára mi láàmú mọ́ tí n bá fẹ́ factorize eléyìí sí yóò máa jẹ s plus 1 s plus 3 pẹ̀lú nta ní bíbá so tí mi bá s plus 1 s plus 3 so tí ẹ ti factorize yẹn nìyẹn so tí bóun tó bá yẹ pé wọ́n ní ká solve ẹ̀ ńkọ́ ká pé equation ni pé s square plus 4s is equal to 0 gẹ́gẹ́ bí àpèjúwe ajá sí pé eléyìí náà jẹ́ 0 kí n tó wá tẹ̀síwájú ṣe ń pé àjọṣe tó wà láàrin s plus 1 àti s plus 3 ń bíbá yìí multiplication ni o ajá sí pé linear factor méjì ló multiply ara wọn òfin dẹ̀ sí ni pé kí ni o tí nọ́mbà méjì bá multiply ara wọn tó bá jẹ́ 0 ìtumọ̀ rẹ̀ náà ni pé inú kó jẹ́ pé kan náà méjèèjì yẹn ló jẹ́ 0 tí ẹ bá ṣe s plus 1 ló jẹ́ 0 ajá sí pé s plus 3 yóò mọ̀ jẹ́ 0 so tí bá so yóò máa jẹ́ kí ni o s plus 1 is equal to 0 s is equal to minus 1 or s is equal to minus 3 so yóò wá pẹ̀lú òfin ó dàbí káwa méjì wà nù yàrá kẹwàá gbóòórùn so ajá sí pé tí ẹ bá ṣe èmi ni mo so ẹ̀yin kọ́ ẹ̀yin lẹ́sọ nìyẹn so tí so inú kọ́ jẹ́ pé kan náà méjèèjì ló so tàbá méjèèjì la so that's why I sọ pé inú kọ́ jẹ́ pé s plus 1 is equal to 0 or s plus 3 is equal to 0 ẹ dákun so yóò wá báwọn tàbá ṣe fẹ́ máa ṣe báyà ní ìṣẹ̀ṣẹ̀ pé nígbà míì mo ní eléyìí òfin ta ṣàlàyé yìí mọ́nìkì ni ó mọ̀ ṣiṣẹ́ fún ọ bóò ní tí ẹ bá sí mọ́nìkì ńkọ́ ẹ máa wò ẹ jẹ́ nǹkan nǹkan báyìí s square plus 4s plus 3 is equal to 0 tẹ bá fẹ́ ṣe officially òun nìyẹn òun náà ni pé kí ni màá kọ́kọ́ mọ a mi a ní coefficient yìí màá mọ b mi tí ń ṣe 4 màá mọ c mi ò ẹ rí i pé 3 ni àbí màá máa fẹ́ a àti c papọ̀ 1 times 3 yóò mọ jẹ́ 3 màá wá sọ pé okay now nọ́mbà oní máa multiply papọ̀ tí yóò mọ fún mi ní 3 tẹ́ pé tí n bá rò papọ̀ yóò mọ fún mi ní 4 ṣe pé 1 àti 3 náà ni pẹ̀lú àlàyé tá a ṣe lẹ́ẹ̀kan ṣẹ́rí 1 àti 3 yẹn o ẹ wá gbé s sí yóò wá jẹ x 1 times x 3 times x 3s òun lẹ́wàá sí kí ni o ẹ fi replace arákùnrin tó wà ní kí ni o tó wà láàrin yìí ajá sípélé ní ìsìn yóò mọ jẹ́ kí ni x square plus x plus 3x plus 3 is equal to 0 so tí lẹ́yìn ìgbà yẹn ẹ wá group wọn ní méjì méjì so that a fi lè ṣe kí ni a fi lè factorize common factor so tí ọ̀yà kí ló common bíbá yìí s wà bíbá yìí ó wà bíbá yìí o ẹ gbé s jáde ẹ̀dẹ̀mọ́ gbàgbé tá a bá ti factor nǹkan kan jáde so tí a mọ̀ divide interfactor jáde yẹn pẹ̀lú àwọn táàmù yẹn lẹ́ọ̀kọ̀ọ̀kan so ilé ọmọ á jẹ s square over s plus s over s àwọn tàbá mọ̀ torí ẹlòmíràn tó bá yí pé mo fẹ́ ṣe nǹkan sọ pé s plus 1 but torí ẹni tí ò bá mọ̀ tẹ́ bá ti factor nǹkan kan jáde ẹ mọ̀ divide wọn pẹ̀lú àwọn táàmù yẹn lẹ́ọ̀kọ̀ọ̀kan then plus 3 ọ̀yà eléyìí náà jẹ́ kí ni s over 3 plus 3 divided by 3 bẹ́ẹ̀ tẹ́ bá mọ̀ tí ó jẹ́ kò bùkátà láti mọ kọ́lẹ̀ ọ̀kọ̀ọ̀kan so ẹ rí pé eléyìí ó gélé so tí eléyìí ó gélé ìwà then màmá ní s equal to s plus 1 plus 3 into what s plus 1 is equal to 0 so tí yé mi báwọn ẹ rí pé kílẹ̀ tún ṣàkíyèsí s plus 1 àti s plus 1 kọ́mọ̀ àbí tí n bá gbé s plus 1 tó kọ́mọ̀ jáde tí wọ́n kàǹkó jáde kí ni ó ṣẹ́kù bí báyìí x ajá sí pé ó jẹ́ x plus tí n bá tún gbé jáde bí eléyìí náà kí ni ó ṣẹ́kù 3 yóò mọ̀ jẹ́ s plus 3 is equal to 0 ajá sí pé s plus 1 times s plus 3 is equal to 0 ẹ̀yin méjì wà nù yàrá ẹ gbóòórùn so tí ẹ bá ṣe ẹ̀yin ajá sí pé kejì yín ló so ajá sí pé s plus 1 is equal to 0 or s plus 3 is equal to 0 s is equal to minus 1 or s is equal to minus 3 ẹ pé tẹ bá fi sí yóò mọ̀ ṣe kí ni o
yóò mọ̀ fún yín ní root equation yìí ṣe rí pé bó ṣe wà nìyẹn ọ̀dà bò ní ká kàn fún wa nírú nǹkan báyìí nǹkan mo ní 8y squared minus 10y minus 3 is equal to 0 mo ní ká tó dára láàmú ká fi lè mọ̀ bóyá yóò mọ ní linear factor àbí kò ní ní kí ni mo lẹ́mọ̀ ṣe ẹ mọ̀ sọ sí agbọ́nrin kí ni o discriminant discriminant yóò dàbí scanning tẹ́ fi mọ irú ọmọ wo ló fẹ́ bí kí ni discriminant mi b square minus 4ac kí ni a mi bí báyìí o 8 kí ni b mi o minus 10 kí dẹ̀ ni c mi minus 3 so ti ajá sí pé discriminant mi ọmọ jẹ́ kí ni o b square minus 10 square minus 4 times kí ni a wa 8 times minus 3 d mi ọmọ á jẹ́ kí ni 100 minus 10 square yóò fún wa ní 100 àbí minus times minus plus 32 àbí so ti so 32 times 3 yóò mọ̀ fún wa ní kí ni o 96 yóò mọ̀ jẹ́ 196 ẹ̀ pé 196 perfect square lòun náà torí pé 14 ni ajá sí pé mo lè ṣe kí ni o mo lè ní linear factor ń bí òun náà mo lè ní linear factor ń bẹ so màá lè tẹ̀síwájú ọ̀yà bó láṣẹ máa ṣe mo ní tá bá ti kọ ẹ jẹ́ n kọ equation lẹ́ẹ̀kan sí 8y square minus 10y minus 3 is equal to 0 kí ni a mi o 8 b mi dẹ̀ sì jẹ́ kí ni o minus 10 c mi dẹ̀ sì jẹ́ kí ni o minus 3 mo lẹ́ máa fẹ́ a àti c papọ̀ tó jẹ́ 24 so ti yé bá wọn ṣe á di 24 yìí ẹ wá kọ àwọn factor rẹ̀ ní àwọn factor tẹ bá kọ yẹn ẹ wá mú àwọn nọ́mbà òǹbejì tẹ́ pé tẹ bá multiply wọn pẹ̀lú ara tẹ bá multiply wọn papọ̀ yóò mọ̀ fún yín ní kíni o yóò mọ̀ fún yín ní 24 yìí so gẹ́gẹ́ bí àpèjúwe nísìn ṣe pé factor 24 òun náà ni pé kíni o mo lè ní 1 3 4 6 8 12 24 1 àti 24 yìí ìbejì kan ni 3 àti 12 ìbejì kan ni àbí síbẹ̀ ni 3 times 12 no mo ti ṣàṣìṣe ajá sí pé 2 náà wà ń bẹ̀ ẹ má bínú so 2 wà ń bí báyìí so 1 àti 24 ìbejì kan ni o 2 àti 24 ìbejì kan ni 3 8 4 6 so ti ajá sí pé mo ní 124 píà kan ni o ó lè jẹ́ plus ó lè jẹ́ minus 2 12 3 8 4 6 mo rò bó ti ń bá wọn àwa wò pé kí ni èwo nínú àwọn ìbejì lọ́yẹ́ pé tí n bá multiply wọn papọ̀ yóò mọ̀ fún mi 24 gbogbo wọn ni yóò mọ̀ fún mi 24 ṣùgbọ́n tó yẹ pé tí n bá tún rọ̀ wọn papọ̀ yóò mọ̀ fún mi ní minus 10 ẹ ronú sí o ẹ rí pé kò lè jẹ́ arákùnrin yìí torí tí n bá ro 1 àti 24 papọ̀ kò lè jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó lè jẹ́ lè 2 àti 12 kíkan nu wọn mọ jẹ́ kí ni o negative ṣàyẹ̀wò pé mo sọ pé ó lè jẹ́ positive ó dẹ̀ sì lè jẹ́ negative ajá sí pé mo lè sọ pé 2 minus 12 tí n bá ní 2 minus 12 kí ni ó mọ jẹ́ báyìí minus 10 so yóò máa jẹ́ 2 minus 12 mo lè wá fi variable tó fún yẹn fi wọn sí y òun lè fi á replace arákùnrin tó wà láàrin ajá sí pé lẹ́yìn sí màá lè mọ̀ tún kọ gẹ́gẹ́ bí kí ni 8y squared minus 2y no plus 2y minus 12y minus 3 is equal to 0 our group wọn mo rò bó ti yé mi báwọn so yóò máa jẹ́ kí ni o 8y squared plus 2y kí ló kọ́mọ̀ nù ilé ẹ gbé 2y kọ́mọ̀ àbí tí n bá gbé 2y jáde ilé yóò kù 4y so yóò wá bó ṣe kù 4y tẹ bá ti factor kankan jáde ẹ mọ̀ divide ẹ pẹ̀lú àwọn táàmù yẹn lẹ́ọ̀kọ̀ọ̀kan tí n bá divide 8y square by 2y 4y ní ọmọ fún mi torí ilé yóò gélé ilé yóò kù 4 so then plus 1 àbí minus 3 kọ́mọ̀ mi báyìí náà ilé náà jẹ́ kí ni 4y plus 1 is equal to 0 kí lẹ tún ṣàkíyèsí ẹ rí i pé 4y plus 1 ó kọ́mọ̀ nínú àwọn méjèèjì àbí ajá sí pé tí n bá gbé 4y plus 1 jáde kí ni ó ṣẹ́kù mi báyìí 2y minus 3 is equal to 0 tó ti yé bá ajá sí pé mo lè tẹ̀síwájú ẹ méjì wà nù yàrá wọ́n gbóòórùn so tí ó bá sẹ́yìn yóò jẹ́ kejì yín so man 4 plus 1 is equal to 0 or 2y minus 3 is equal to 0 so 4y is equal to minus 1 or 2y is equal to 3 y mi ọmọ jẹ́ minus 1 over 4 tàbí kí y ọmọ jẹ́ 3 divided by 2 so ìyẹn bó wà ní tó bá jẹ́ pé kìí ṣe àwọn tó lè ṣe lọ́mọ ńkọ́ tó ti yé máa ajá sí pé tí ò bá ṣe lọ tẹ́ ẹ bá lè rí factor method lò fún mọ́ kí ni mo lọ́túnkù tá a mọ̀ lò
completing the square method. Completing the square method. Skoda, completing the square method yẹn náà wọ́n lò tí wọ́n fi ṣe kí ni o tí wọ́n fi generate tí à ń pè ní quadratic formula wa ọlọ́run fàyè gbà wá pẹ̀lú ògo ọlọ́run bá máa generate yẹn náà. Ẹ já wo àpèjúwe yìí o. Ẹ já wo ẹ jẹ́ fún wa ní àpèjúwe ìkankan. Bẹ́ẹ̀ ni sì mo ní x squared plus 5x plus 3. X squared plus 5x plus 3. So here, agbe is equal to 0. Agbe tẹ́ bá case eléyìí, kí ni discriminant mi yóò jẹ́? B squared minus 4ac àbí? Yóò jẹ́ kí ni o? B squared, that's 5 squared minus 4 times 1 times 3. Ṣé pé A mi ni coefficient eléyìí ó ní 1. B mi ni 5. C mi ni constant, which is 3. So do you mean? D mi ó máa jẹ́ kí ni o 25 minus what? Minus 12. Tí ṣe 30. Ṣé pé kì í ṣe perfect square. Ajá sí pé kò ní mọ̀ fún mi ní linear factor. So bó ni màá ṣe máa tẹ̀síwájú? Mo ní tí o tá a bá ti lè rí linear factor lò fún lọ́mọ, a lè lo completing the square method o. Ẹ̀dẹ̀ mọ́ gbàgbé kí ni square, perfect square tá a sọ lẹ́ẹ̀kan. Mo ń ta bá ní x plus y squared, kí ni ó mọ̀ túmọ̀ sí Yorùbá? Òun náà ni pé kí ni o? Màá máa square alákọ̀ọ́kọ́ plus kí mo square ẹlẹ́ẹ̀kejì, táàmù kejì, ẹ pé táàmù alákọ̀ọ́kọ́ ni mo square rẹ̀, táàmù ẹlẹ́ẹ̀kejì náà ni a square, then plus 2 times product alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì. So ti yé báwọn. So ajá sí pé tí nǹkan náà bá tí pé perfect square, ẹ̀yin náà jẹ́ kó pé perfect square, in tó fi yẹn dá lé lérí nìyẹn. So ti yé báwọn. Kódà àwọn ìbéèrè mi máa ń wá gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé lánàá, wọ́n lè sọ fún yín pé what must be added to an expression to make it a perfect square. Ṣé pé mo ṣàlàyé bẹ́ẹ̀ sì lè ṣe lánàá náà. So bó láyé ṣe léyìí kó jẹ́ perfect square. Ní tẹ́ ẹ̀kọ́ ṣe òun náà ni pé kí ni o? Yóò máa jẹ́ x square plus 5s, ẹgbẹ́ 3 yìí jáde. Yóò máa jẹ́ minus 3. Then òfin àkọ́kọ́ òun náà ni pé kí ni ẹ gbọ́dọ̀ mọ ensure pé monic la ní. Òun náà ni pé coefficient tí ó wà níbí báyìí ó jẹ́ 1. Tí èyí bá ṣe 1, ẹ gbọ́dọ̀ kọ́kọ́ divide pẹ̀lú tó wà ńbẹ̀ náà. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àpèjúwe tí n bá ní 3 níbí báyìí. Ajá sí pé n lè tẹ̀síwájú ńbẹ̀ kó lè jẹ́ ó rọrùn. Màá kọ́kọ́ divide pẹ̀lú 3 náà tí màá fi ní 1. Bẹ́ẹ̀ torí pé a ní 1 bẹ́ẹ̀ directly, so kò sí wàhálà fún. Mo rò bó ti yé mi báwọn. Ẹ̀yà bó wà ní màá wá sọ arákùnrin yìí di perfect square. Bó mo ṣe lè sọ di perfect square. Màá padà fún wa ní formula tá a mọ̀ lò ṣùgbọ́n ẹja fi ọgbọ́n tó dópin tá a kọ́ nípa perfect square ká fi ṣe. Ṣé ẹ̀ pé ká tó pe nǹkan ní perfect square pẹ̀lú àlàyé tí mo ṣe bí báyìí? A ti square alákọ̀ọ́kọ́ àbí? A ti square ẹlẹ́ẹ̀kejì, kò tiẹ̀ kọ́kọ́ sí ẹlẹ́ẹ̀kejì yẹn ń bẹ̀ náà. Ẹlẹ́ẹ̀kejì yẹn làwa ń wá. Àwa sọ pé 2 times product alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì. Ọ̀yà ẹ rí i pé nínú táàmù mẹ́ta tó yẹ ká mọ̀ méjì ni wọ́n fún wa. S square plus 5s nìkan ni wọ́n fún wa. Ajá sí pé nǹkan kan ń bẹ tó jẹ́ lẹ́ẹ̀kẹta tí mo gbọ́dọ̀ mọ̀. Mo rò bó ti yé mi báwọn. So yín tí wàá ṣe mí báyìí sẹ́yìn pé kò tiẹ̀ tí kọ́kọ́ sí 2 bí báyìí. Torí inú táàmù náà ni pé kí n ta bá square alákọ̀ọ́kọ́, ta square ẹlẹ́ẹ̀kejì kó yóò máa jẹ́ plus 2 times product àwọn méjèèjì. Ọ̀yà 2 tó yẹ kó wà ń bẹ̀ ẹ jẹ́ ìfọgbọ́n gbé sí. Ṣé ìpọ́gbọ́n tí mo fi lè gbé sí ni kí lè jẹ́ s square plus 2 times 5/2x. Ẹ pè ṣe nǹkan mo kàn fọgbọ́n gbé 2 yẹn sí ni torí 2 divided by 2 yóò padà fún mi ní 1. 1 times 5 yóò padà fún mi 5. Ìyìn ṣe nǹkan kan bí báyìí mo kàn dọ́gbọ́n fi kí ni o? Mo dọ́gbọ́n gbé síbẹ̀. Mo rò bó ti yé wa báwọn. Ẹ pé tí ń jọ lọ. Ẹ̀bẹ̀ kí ni mo ń jẹ́ tó wà lẹ́lẹ́kẹta? Ṣé ìpínlẹ̀ yìí ti jọ ká sọ pé kí ni o? 2 times torí 2 ni product alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì ẹ̀rí pa ti alákọ̀ọ́kọ́ yìí x ajá sí pé tí eléyìí ń sọ náà ni pé kí ni o 5/2 yìí o ẹlẹ́ẹ̀kejì ni ẹ̀dẹ̀ mọ́ gbàgbé tá a máa expand ní perfect square náà ni pé kí ni màá máa square alákọ̀ọ́kọ́ so ti yé báwọn màá máa square ẹlẹ́ẹ̀kejì plus 2 times product alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì ajá sí pé ẹlẹ́ẹ̀kejì lárákùnrin yìí tó yẹ kí n square yóò máa jẹ 5/2 squared. Ẹ dákun so ṣe agbọ́kíní ẹ̀yẹ báyìí so yóò máa jẹ́ 5/2 squared. Ajá sí pé 5/2 squared òun máa rù mọ́ arákùnrin yìí tí ó fi mọ́ fún mi ní perfect square. Ṣé ẹ gbọ́ àlàyé mi yé? So ti yé báyìí so náà a máa dọ́gbọ́n kí 2 wà ń bẹ̀ so that yóò fi jọ. Ìyẹn tí màá ṣe ń báyìí náà ni pé ilé yóò máa jẹ́ x square plus 5x plus 5/2 squared. Ìyẹn tí bá ṣe fún Táyé mo gbọ́dọ̀ ṣe kí ni o?
ó gbọ́dọ̀ ṣe fún Kẹ́hìndé. So ajá sí pé lè náà mo jẹ́ kí ni o minus 3 plus 5 over 2 square so that kò ní fi jẹ́ pé mo fi ṣàbòsí. Ẹ rí pé bàtà kọ equation a ní equation náà ni pé kí ni o n ti ń ṣàlàyé ìdọ́gba láàrin àwọn méjì láàrin apá ọ̀tún àti apá òsì mi. Ẹ dákun ṣe àgbàlá èèyàn yìí bẹ́ẹ̀ tá a bá fẹ́ dá láàmú tá a bá ṣe fẹ́ mọ ronú wípé kí ni màá máa rò mọ́ báyìí nínú fọ́múlà tẹ́lẹ̀ lòun náà ni pé kí ni o ẹ mọ̀ ṣe kí ni o ẹ mọ̀ á di òfin ni pé ẹ pé tẹ bá ṣàkíyèsí interhard ń sìn òun náà ni pé kí ni o half of the coefficient of this guy ẹ ti rí ṣe pé interhard náà ni pé kí ni o 1/2 times 5 squared so ti ajá sí pé òfin náà ni pé kí ni ẹ máa hard di half of what half of coefficient of b squared half times b squared so ti báwọn b is ẹ̀pọ̀ náà ni coefficient that is coefficient x tàbí kí n sọ pé coefficient of x so ẹ had the half of coefficient of x squared to both sides so ti in term mo ṣe ni tó bá yẹ pé ẹ bá fẹ́ mọ̀ ṣe lọ́nà tí mo ṣe yìí mo rò bó ti yé mi báwọn so ẹ rí pé tá a bá tẹ̀síwájú ń sìn eléyìí ọmọ jẹ́ kí ni x squared plus 5x plus ilé ó jẹ́ 25/4 àbí is equal to minus 3 plus what 25 divided by 4 no kí n tó tiẹ̀ sọ pé lè jẹ́ 25/4 ṣe àgbé nísìnyí a ti sọ pé ó ti di perfect square torí a ti ṣe kí ni o a ti square alákọ̀ọ́kọ́ a ti square ẹlẹ́ẹ̀kejì eléyìí jẹ́ 2 times product alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì ajá sí pé perfect square lélẹ́yìí which is s plus 5/2 squared pẹ̀lú àlàyé bíbá yìí ṣe pé ẹ ti pé nísìnyí a ti square alákọ̀ọ́kọ́ a square ẹlẹ́ẹ̀kejì 2 times alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì pẹ̀lú fọ́múlà tí mo kọ́ ń bíbá yìí ajá sí pé léyìí o s plus 5/2 squared ni mo rò bó ti yé mi báwọn torí ẹ̀ la fi ní s plus 5/2 squared mi báyìí ilé ọmọ ajẹ́ kí ni o minus 3 tá bá find the LCM wa yóò jẹ́ 4 àbí ilé ọmọ jẹ́ minus 12 plus what 25 mo rò bó ti yé mi báwọn so kí lélẹ́ ọmọ ajẹ́ ń sìn yóò mọ̀ jẹ́ x plus 5/2 squared is equal to 25 minus 12 ṣe ń pé 13/4 ní àbí ẹ mọ̀ nísìn x la fẹ́ wá kí ni mo sọ pé mo ṣe ọ̀tá ni ọ̀tá kan rè ẹ yanjú wọn náà so èwo ló lẹ́kọ̀ọ́kọ́ ṣe náà square yẹn lẹ́ẹ̀kọ́ cancel náà torí mo ní tẹ́ bá lọ́ta alẹ́ àtọ̀tọ̀ òde èyí tó jìnnà sí yẹn lẹ́ẹ̀kọ́kọ́ mọ get rid so ti ajá sí pé bó láṣẹ pa square yìí I find the square root take square root of both sides àbí ajá sí pé màmá ní kí ni o s plus 5/2 squared is equal to plus or minus 13/4 so yàrá bó ṣe jẹ́ plus or minus so ti wọ́n ẹ̀ pa ti mọ̀ pé kí ni x ni quadratic equation la fi ń ṣiṣẹ́ a dẹ̀ sọ fún ọ pé tá bá ti ní root méjì so ti èmi báwọn tá bá ní root méjì tàbí tá bá ní degree 2 yóò mọ̀ fún mi ní root méjì mo rò bó ti èmi báwọn yóò mọ̀ fún mi ní root méjì nǹkan yẹn wá wà lá nínú square root mo dẹ̀ ti mọ̀ pé tá bá ní square root nọ́mbà kan náà ni pé kí ni màá máa multiply pẹ̀lú ara rẹ̀ lẹ́ẹ̀mejì tí ó mọ̀ fún mi ní tó wà nínú square root kó lè jẹ́ positive times positive ó dẹ̀ sì lè jẹ́ negative times negative so torí ẹ̀ la fi ní irú nǹkan báyìí so ilé àti ilé yóò gẹ̀rà wọn àmọ́ ní kí ni s plus 5/2 is equal to plus or minus square root of 13/4 mo bó ti yé mbà so x mi máa jẹ́ kí ni o 5/2 plus or minus square root of 13/4 so s will now be 5/2 plus or minus ṣe é pé mo lè fún ọ lẹ́yọ̀ kọ̀ọ̀kan ilé yóò jẹ́ root 13 root 4 àbí yóò máa jẹ́ 5/2 plus or minus square root of 13 divided by 2 s mi máa jẹ́ kí ni o tí máa find the LCM mi yóò máa jẹ́ 5/2 plus or minus root 13 ìtumọ̀ ẹ̀ náà ni pé s mi lè jẹ́ kí ni o 5 plus root 13/2 or 5 minus root 13/2 gbọ́dọ̀ bó ti yá bá or 5 minus root 13/2 ìyẹn ni root wa so ìyẹn ni bẹ́ẹ̀ sì máa ṣe pẹ̀lú completing the square method kẹta tẹ wá lè lò so òun náà là ń pè ní kí ni o quadratic formula àwọn yẹn máa ń pè ní kí ni almighty formula kò sí tí ń jẹ́ almighty formula torí kò wá almighty kankan quadratic equation náà ló lè solve mo bó ti wá báwọn quadratic equation náà ló lè solve so òun náà ni pé kí ni a lè derive rẹ̀ ṣe pé òun náà ni kí ni o formula yẹn náà ni minus b plus or minus square root of b square minus 4ac/2a
kò ní bùkátà láti há sórí ẹ̀yin náà lè ṣe fúnra yín àti bí completing the square method ni wọ́n ti yọ ṣe ń pa mọ̀ pé standard form quadratic equation ni ax squared plus bs plus c is equal to 0 ọ̀yẹ́jà lo completing the square method fílẹ̀ kí ló fi aláwọ̀kọ́ tí mo lẹ́wọ̀kọ́ mọ̀ ṣe ẹ gbọ́dọ̀ kọ́kọ́ ensure pé monic ni òun náà ni pé 1 ni ó máa jẹ́ coefficient s square bíbá ẹ pé coefficient s square bíbá a ni ó ajá sí pé a gbọ́dọ̀ wọ́nà láti sọ di 1 bó máa ṣe wọ́nà láti sọ di 1 náà ni pé máa divide pẹ̀lú a máa ní divide through by a àbí ajá sí pé lè ọmọ jẹ́ ax square divided by a plus b divided by as plus c divided by a is equal to 0 ilé yóò gé àwọn yóò wá kú kí ni o x square plus b divided by ax ẹja gbé ọkùnrin kẹta yìí wá sẹ́gbẹ̀ kejì minus c over a so ti ma ẹ wá wọ náà tá a fi lè sọ kí ni o tá a fi lè sọ eléyìí di perfect square ẹ gbé nínú àpẹẹrẹ tí mo sọ láàkọ́ òun náà ni pé kí ni o ẹ mọ̀ wá coefficient x yẹn kí ni coefficient x b over a àbí ẹ mọ̀ wá half of it yóò mọ̀ jẹ́ half times b over a which is b over 2a àbí ẹ wá square rẹ̀ ìntẹ́bá square yẹn b over 2a yẹn òun lẹ́sẹ̀ kí ni o lẹ́mọ̀ hard sí both sides bó lẹ́sẹ̀ jẹ́ bẹ́ẹ̀ òun náà ni pé kí ni x square plus b over ax ẹ mọ́ gbàgbé lẹ́ẹ̀kan ṣiṣẹ́ pé perfect square mi ni pé tí n bá ní x plus y square òun náà ni pé kí ni o màá máa square alákọ̀ọ́kọ́ táàmù alákọ̀ọ́kọ́ plus màá máa square táàmù ẹlẹ́ẹ̀kejì plus 2 times táàmù alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì ajá sí pé eléyìí ò tí di perfect square tán ìyẹn tí ó mú di perfect square òun náà ni pé kí ni o mo ti square alákọ̀ọ́kọ́ ajá sí pé ó yẹ ká ti square ẹlẹ́ẹ̀kejì náà ṣùgbọ́n àti mọ ẹlẹ́ẹ̀kejì yẹn bó máa ṣe mọ ẹlẹ́ẹ̀kejì yẹn òun náà ni pé nínú àkọ́kọ́ tí mo gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ náà ni pé kí ni o mo gbọ́dọ̀ mọ̀ ní 2 láàrin pẹ̀lú àlàyé bíbá iṣẹ́ pé táàmù ẹlẹ́ẹ̀kẹta ni pé ká ro 2 times táàmù alákọ̀ọ́kọ́ àti táàmù ẹlẹ́ẹ̀kejì so ti yé nísìnyí báyìí ó yẹ jẹ́ kí 2 náà wà bíbá iṣẹ́ pé lè náà mọ̀ jẹ́ 2 times so torí pé kò sí 2 bẹ́ẹ̀ kéde mọ́ sábòsí màá gbé 2 yẹn náà wá denominator so ti yé báwọn torí yóò mọ̀ jẹ́ 2 divided by 2 1 ni ó mi ipa àti ṣe nǹkan kan ilé ọmọ jẹ́ b over 2ax mo rò bó ti yọ báwọn òfin dẹ ní pé kí a máa square alákọ̀ọ́kọ́ so ti yé báwọn a máa square lẹ́ẹ̀kejì náà ẹtì ẹ̀fẹ́ lẹ́ẹ̀kejì ilẹ̀ àti mọ̀ then plus 2 times àti rí 2 o alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì alákọ̀ọ́kọ́ ni tí ń ṣe hex ajá sí pé ìtumọ̀ rẹ̀ náà ní pé kí ni o ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìí tó yẹ ká square tí ó máa jẹ́ kí ni o b over 2a squared ẹ dákun sọ agbára èèyàn yìí so ló fi jẹ́ pé b over 2a square la máa rò sí side méjèèjì so òun lẹ́wà ẹwà ni add b divided by 2a square to both sides mo rò bó ti yẹ yóò máa jẹ́ x square plus b divided by ax plus b divided by 2a squared is equal to minus c plus b divided by 2a everything squared mo rò bó ti yẹ kí leléyìí ti jọ sẹ́yìn bó ti jọ perfect square àti square alákọ̀ọ́kọ́ àti square lẹ́ẹ̀kejì plus 2 times alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì ajá sí pé ó dàbí ká sọ pé x plus b over 2a òun ló fún wa lélẹ̀ so ti yé pẹ̀lú ọgbọ́n tó dópin perfect square wa so eléyìí máa jẹ́ kí ni minus c over a àbí plus ẹjẹ́ square àwọn náà pé máa fún ọ lẹ́yọ̀ kọ̀ọ̀kan yóò jẹ́ b squared divided by 4a squared pé b times b 4 times 2 times 2 a times a so ti yé tó bá wù mí mo tún lè tún eléyìí kọ yóò jẹ́ s divided by 2a everything square is equal to what? B squared minus 4a square minus c over a. Kódà mo tún lè find the LCM rẹ̀ pẹ̀lú mo rò bó ti yé mi báwọn LCM eléyìí ọmọ fún mi ní kíni o 4a squared 4a square mi ò máa rí nínú 4a squared 1 times b square yóò jẹ́ b square minus a mélòó máa rí nínú 4a àbí 4a times c yóò jẹ́ 4ac lẹ́yìn rẹ̀ ajá sí pé mo fẹ́ cancel ngbà pé x mo fẹ́ wá àwọn tọ́jọ́ ta rẹ̀ 2 yìí àti ilé square yìí àti bí o fà yìí ajá sí pé a gbọ́dọ̀ kọ́kọ́ get rid wọn kí láti mọ get rid square ń gbọ́jẹ́ pé òun ló jìnnà sí a mọ̀ wá square root and take square root of both sides so ajá sí pé lè ọmọ jẹ́ kí ni s plus b divided by a squared our square root wọn
b square minus 4ac divided by 4a square ẹ wá square root 1 but mo left plus or minus b by torí quadratic equation láti ń ṣiṣẹ́ àdẹ̀gbùdọ̀ ní answer méjì so ti yé as ti mọ̀ pé tí nǹkan bá wà nínú square root ní Yorùbá òun náà ni pé kí láà máa multiply pẹ̀lú ara lẹ́ẹ̀mejì tí ó fi mọ́ fún one square root yẹn ó lè jẹ́ positive ó dẹ̀ sì lè jẹ́ negative so ajá sí pé lè yóò gèlè mo rò bóyá mi bá màmá ní x plus b divided by 2a àbí is equal to plus or minus square root of b square minus 4ac divided by 4a squared so yóò wá báyìí ó yá tí máa collect like times mi màá gbárakùnrin wá ẹgbẹ́ kejì yóò mọ̀ jẹ́ minus b over 2a plus or minus square root of b square minus 4ac divided by 4a squared mo rò bóyá wá báyìí x mi ó máa jẹ́ kí ni o minus b over 2a plus or minus ẹ pé mo lè fún àwọn eléyìí lọ́yọ̀ kọ̀ọ̀kan gbà pé wọ́n jọ ní square root yẹn numerator máa jẹ́ square root of b square minus 4ac divided by square root of 4a squared so ti yọ báwọn x mi máa jẹ́ minus b divided by 2a plus or minus square root of b square minus 4ac kí ni square root of 4b by 2 kí ni square root of a square a mo rò bóyá wá báwọn x mi máa jẹ́ kí ni o máa wá acm mi yóò jẹ́ 2a 2a bí ó lámà rí inú 2a 1 times minus b yóò jẹ́ minus b plus or minus 2a bí ó lámà rí inú 2a 1 times this yóò jẹ́ square root of b square minus 4ac mo rò bó ti wá báwọn ẹ rí pé òun náà ní kí ni quadratic formula wa ẹ ti rí ẹ gbé quadratic formula wa lélẹ̀ ajá sí pé tí wọ́n bá fún wa ní nǹkan kan tá a ṣe fẹ́ lo factor method fún mọ́ tàbí tá a fẹ́ lo kí ni o completing the square method a lè mọ́ lo quadratic formula wa èyí tẹ́ ẹ máa ń pè ní almighty formula ṣùgbọ́n mo ní kí èsì almighty toró ní n tó lè ṣe ó lójú n tó lè ṣe ọ̀yà kágbé mo fẹ́ solve eléyìí nǹkan mo wá fẹ́ lo formula mi ẹ gbà ṣe irú ẹ̀ lẹ́ẹ̀kan a mi ó máa jẹ́ kí ni o 1 b ó máa jẹ́ kí ni o 4 c ó máa jẹ́ 3 ẹ padà máa wá àǹfààní àwọn equation tá a ṣe yìí o pẹ̀lú ògo Ọlọ́run bàbá ọlọ́sẹ̀ tí ń bọ̀ tá a bá ṣe bẹ́ẹ̀ ò lẹ́ ṣe lè mọ wá graph bóyá minimum point maximum point àwọn lines of symmetry yẹn tó ti yé báwọn àwọn property yẹn gbogbo ọlá mọ̀ lò so ẹ wá gbé sínú formula wa x mi ó máa jẹ́ minus b kí ni b wa ṣe pé b mi jẹ́ 4 àbí plus or minus square root of b square yóò máa jẹ́ 4 square minus 4ac 4 times kí ni a 1 kí ni c o 3 divided by 2a that is 2 times 1 sẹ́ńgẹ́ x yóò máa jẹ́ kí ni minus 4 plus or minus square root of 16 minus 12 divided by 2 so you have ajá sí x yóò máa jẹ́ minus 4 plus or minus square root of 4 divided by 2 àbí x yóò máa jẹ́ minus 4 plus or minus square root of 4 ṣàǹpóhùn ní 2 divided by 2 so ti ajá sí x yóò máa jẹ́ kí ni minus 4 mọ̀ mú ọlẹ́ ọ̀kọ̀ọ̀kan plus 2 over 2 tàbí minus 4 to mú minus náà minus 2 over 2 x yóò máa jẹ́ kí ni minus 4 plus 2 minus 2 divided by 2 minus 1 or minus 2 minus 4 minus 6 divided by 2 minus 3 ẹ dákun so ti yá báwọn so ìyẹn ni bẹ́ẹ̀ ṣe mọ̀ ṣe kí ni o ìyẹn ni bí a ṣe mọ̀ ṣe ilé yẹn ni bá ṣe mọ̀ ṣe ẹ dákun ṣe àgbọ́yé so ìjẹ́ tẹ́lẹ̀ yẹn bá yé wa ẹ rí pé nísìnyàn a ti mọ̀ bá ṣe lè mọ̀ solve quadratic equation náà bó wá ní kápẹ́ rúùtù tí mo ní yìí nísìn kápẹ́ rúùtù tí mo ní nísìn ṣe àpẹ́ rúùtù tí mo ní bí báyìí òun náà ni s minus s is equal to minus 1 tàbí s is equal to minus 3 bó ní tí béèrè bá sọ fún mi tí wọ́n bá fún mi ní rúùtù yẹn tí béèrè wá sọ fún mi pé ń ṣe kí ni o kí n wá quadratic equation tó bí òun náà ni pé ṣe àpẹ́ gbogbo ọmọ ló ní bàbá rẹ̀ ókè náà pé àwọn ọmọ tẹ́ ń wò ńlẹ̀ yìí bàbá wo ló bí wọn àwọn rúùtù tẹ́ ń wò ńlẹ̀ yìí equation wo ló bí wọn bó lẹ́ ṣe mọ̀ ṣe òun náà ni mo fẹ́ mọ̀ ṣàlàyé yìí so ó ti yé ẹ rí i pé nígbà tá a wá kíní yìí ṣe é pé s is equal to minus 1 àbí or s is equal to minus 3 ṣe é pé ká tó get yẹ òun náà ni pé a sọ pé kíní o s plus 1 is equal to 0 àbí or
s plus 3 is equal to 0. ṣé ibi tó ti lọ náà nìyẹn náà ṣe pé ká tó mọ x tá a bá tún kọ padà tá a bá collect like times ṣe pé bó ṣe lọ nìyẹn. tá a bá padà wá síbi òfin wa tó bá jẹ́ pé nọ́mbà méjì a bá rò pé àwọn méjèèjì pé inú kíkan jẹ́ 0 tàbí kíkejì ó jẹ́ 0 ṣe ìpa tún lè sọ pé s plus 1 plus 3 is equal to 0. mo fi ṣàlàyé pé ẹ̀yin méjì wà nù yàrá ẹgbóòrùn so ajá sí pé tí ẹ bá sẹ́yìn ló so ẹnìkejì ló so náà. So s plus 1 is equal to 0 or s plus 3 is equal to 0. ẹ̀ pé ká tó kọ́ báyìí bó ṣe wà náà ni. So lẹ́yìn rẹ̀ àwa expand ẹ̀ ọ̀nà tó yá nìyẹn bẹ́ẹ̀ máa padà fún wa ní general way tá a fi lè ṣe o ajá sí pé ní ọmọ jẹ́ ẹ mọ́ gbàgbé mo ṣe lẹ́sìn mo ṣe foil method wa òun náà ni pé ẹyinjú àtẹyinjú s times x square ẹyinjú àtẹyinjú 1 times 3 3 imú 1 times x ẹnu plus 3x is equal to 0 ajá sí pé ní ọmọ jẹ́ x square plus 4s plus 3 is equal to 0. bó wà ní kápẹ́ mo fẹ́ mọ ṣe generally nǹkan so kápẹ́ if a and b are the root of my equation kápẹ́ a àti b on the root of equation ẹja mo ní generally if a and b are the roots of the quadratic equation tí mo á fẹ́ mọ ṣe pé mo ti mọ ọmọ nísìn a àti b ni wọ́n àbí mo á fẹ́ mọ ìyá tó ṣe kí ni o ẹyẹ tó sú wọn ìyá tó bí wọn mo rò bó ti wá bá wọn so a àti b àwọn ni root quadratic equation yìí ọyà tá a bá fẹ́ ṣe pẹ̀lú ta ṣe lẹ́ẹ̀kan náà ajá sí pé tí à ń sọ náà ni pé s jẹ́ a tàbí s jẹ́ b mo rò bó ti wá bá wọn mo lè tún kọ yóò mọ jẹ́ s minus a or s minus a is equal to 0 or s minus b is equal to 0 ṣe pé nǹkan yìí náà ni ó fún wa lélẹ̀ ìpadà ẹ̀bẹ̀ ká tó sọ pé s minus a is equal to 0 tàbí s minus b is equal to 0 ṣe pé bó ṣe wà ní s minus a times s minus b is equal to 0 wọ́n fẹ́ bófin nǹkan yọ ń bẹ̀ ni o so yé wa báwọn torí s minus a times s minus b is equal to 0 òfin náà ni pé tí nọ́mbà méjì bá multiply ara wọn ajá sí pé kan náà àwọn méjèèjì yóò mọ̀ jẹ́ tí nọ́mbà méjì bá multiply ara wọn tó wá fún wa ní 0 ajá sí pé kan náà méjèèjì 0 ni wọ́n mo wo ti yá báwọn so tí kan náà méjèèjì bá jẹ́ 0 mo wo ti yé ajá sí pé tẹ́ bá multiply àwọn méjèèjì papọ̀ 0 lẹ́mọ̀ get ẹ̀dá òfin yẹn ní ẹ̀mọ̀ mú nípìnlẹ̀ báwọn ni ó yẹ jẹ́ expand ilé nísìn tí bá fẹ́ lo foil method mi ọ̀nà ni pé ẹyinjú àtẹyinjú s times x square ẹyinjú àtẹyinjú minus b times minus b yóò mọ̀ fún mi ní kíni o plus ab so ti yé báwọn ojú o àbí imú o minus a times x minus ax ẹnu s times minus b minus bx is equal to 0 ẹgbẹ́ tí máa ṣe síwájú sí ilé ọmọ jẹ́ x square minus kí ló kọ́mọ̀ ń bẹ̀ ṣe pé x kọ́mọ̀ ilé ọmọ kù kí ni o a plus bx àbí tí máa factorize wọn ṣe pé x kọ́mọ̀ mo ti gbé jáde negative náà kọ́mọ̀ mo ti gbé jáde then plus ab is equal to 0 kí lẹ ṣàkíyèsí ajá sí pé lófin yẹn ní àkótán náà ni pé kí ni o tí wọ́n bá fún yín ní nǹkan kan ipe kẹ wá tí wọ́n bá fún yín láwọn rúùtù kan tí wọ́n á ní kẹ wá quadratic equation tó bí láì dára yín láàmú òun náà ni pé kí ni o fọ́múlà yín náà ni pé x square minus ẹ máa ro àwọn rúùtù yẹn papọ̀ times x plus ẹ máa multiply àwọn rúùtù yẹn papọ̀ ẹ máa equate wọn sí 0 pọ̀wó tí yọ bá ń so èyí tí mo dára mi láàmú sínsìn kápọ̀ ni wọ́n fún wa pé s minus 1 s is equal to minus 3 pé s minus 1 or s is equal to minus 3 tí mo wá fẹ́ find the root to equation wọn mo fẹ́ find the quadratic equation tó bí iṣẹ́ ìmọ̀ ń jáde dáadáa iṣẹ́ ìmọ̀ ń jáde dáadáa àkílẹ̀ ìmọ̀ ṣe òun náà ni pé màá máa kọ fọ́múlà mi kí ni o x squared minus sum of the root ìtumọ̀ a plus b náà ni pé sum of the root tọ́ra lè rí inú ìwé kan tó wọ́n lọ pé sum of the root ab òun náà ni pé kí ni o product of the root so díẹ̀ so yé mi àyájọ́ yóò máa jẹ́ kí ni o sum of the root kí làwọn root tí wọ́n fún wa minus 1 minus 3 ilé ọmọ jẹ́ kí ni o minus 1 plus minus 3x plus product of the root kí làwọn root tí wọ́n fún wa minus 1 times
minus 1 times minus 3 is equal to 0. So yóò máa jẹ́ kí ni x square minus 1 minus 3 minus 4x minus 1 times minus 3 1 plus 1 is equal to 0. Ẹ dákun ṣe àti gbọ́ àlàyé yẹn yé bá minus 1 eléyìí 3 ni ọmọ jẹ́ o plus 3 is equal to 0. So àti gbọ́ àlàyé yẹn yé yékéyéké. So òun náà ní bá ṣe mọ̀ ṣe kí ni o òun ní bá ṣe mọ̀ wá root quadratic láti mọ̀ wá equation eléyìí tó ṣe kí ni o eléyìí tó bí wọn. Ẹ jẹ́ mo báyìí mo tún lè rí ìbéèrè kan bẹ́ẹ̀ tó jọ nínú àwọn lọ́kọ̀ rẹ̀ rẹ̀. So wọ́n ní bá ṣe mọ̀ wá wọ́n bọ́ ọmọ wa pẹ̀lú yàn. Ọ̀yà okay bet eléyìí yóò bùkátà láti ṣe kíni o láti ṣe àwọn nǹkan mi ẹ wo orú béèrè ẹ má wọrí á get it ẹ jẹ́ fún wa ní nǹkan kan tí ó jẹ́ kó tiẹ̀ kọ́kọ́ yé wa náà. Ẹ wo ìbéèrè náà lọ báyìí pé wọ́n ní if ẹ mọ̀ pé tí mo bá rú béèrè yìí pàdé if alpha and beta are the roots of the equation 2x squared minus 5x minus 3 is equal to 0. So tí wọ́n bá ní ká find ẹ̀ pé irú ìbéèrè mọ́ jáde wọ́n lè ní find alpha squared plus beta squared. Ẹ mọ̀ pé tí mo bá rú nǹkan báyìí pàdé bẹ́ẹ̀ ẹ jẹ́ tún kọ́ àwọn míì sí 1 over alpha plus 1 over beta ẹ jẹ́ tún kọ́ míì sí alpha squared minus beta squared ẹ jẹ́ tún kọ́ ìmíì sí so ká lè gbọ́yé pàápàá jùlọ fáǹfààní àwọn ọmọ wáìkì tó ń ṣe further math alpha cube plus beta cube ọ̀yà ká sọ pé find equation with integer coefficient whose roots type root wọ́n jẹ́ kí ni o 1 over beta and beta over alpha and beta over alpha. Láàkọ́kọ́ kọ́ má bàa fi dàrú ẹja mo fẹ́ ká kọ́kọ́ mú òfin kan yọ. Ṣẹ̀gbẹ́ngbẹ́lẹ̀ kan tá a ṣe fọ́múlà wa quadratic formula wa ló fún wa ní kí ni o minus b plus or minus square root of b squared minus 4ac divided by 2a. So ti irúṣẹ́ ni wọ́n máa ń pè ní symmetric properties aláwọn symmetric properties. Ṣe ń pè ní sí ká pé root 2 àwọn root méjèèjì mi ká pé bá gbé alpha mi jẹ́ kí ni o minus b ṣe ń pé méjìlá a lè yọ eléyìí tó yẹ kó ní plus a lè yọ eléyìí tó yẹ kó ní minus. Ká pé bá mú kan pọ̀ jẹ́ minus b plus square root of b square minus 4ac over 2a tó yẹn bá jẹ́ alpha. Ọ̀yà ká pé lẹ́ẹ̀kejì jẹ́ beta ṣe ń pé òun náà máa jẹ́ minus b minus square root of b square minus 4ac. Torí tí béèrè yẹn sọ nìyẹn wọ́n fún wa ní kíni wọ́n ní alpha àti beta kọ́mọ jẹ́ root equation yẹn sẹ́yìn pa àmọ́ tí equation yẹn ń jẹ́ ajá sí pé mo gbọ́dọ̀ mọ̀ ṣe kíni mo gbọ́dọ̀ mófin kan lákòótán eléyìí tí mo fi lè mọ̀ ṣe wọ́n mo bó ti yá bá mo gbọ́dọ̀ mọ̀ mófin kan lákòótán eléyìí tí mo fi lè mọ̀ ṣe wọ́n náà ni mo fẹ́ ṣe ń bí báyìí mo bó ti yá bá so ní bí báyìí ọ̀yà kí ni sum of the root mi ó mọ̀ jẹ́ torí mo mọ̀ nígbà yẹn pé wọ́n fẹ́ ká find the ẹ máa wo ìdí tí mo fẹ́ lu sum of the root àti product of the root ni o ṣe wọ́n fẹ́ ká find the alpha square plus beta squared a lè mọ rí àwọn táàmù yìí àyàfi láti bo láti lè rí wọn láti ibi tẹ́ bá expand the perfect square yìí pé alpha plus beta everything square pẹ̀lú àlàyé tí mo ṣe síwájú kí ni ó máa jẹ́ alpha squared àbí mo gbọ́dọ̀ pé ká square aláwọ̀kọ́ ká square ẹlẹ́ẹ̀kejì beta squared plus 2 times product aláwọ̀kọ́ àtẹlẹ́ẹ̀kejì àjásí pé tí n bá fẹ́ mọ alpha square plus beta square mi yìí lásán màá ní láti gbé arákùnrin ìwọ ẹgbẹ́ mi báyìí àjásí pé alpha squared plus beta squared yóò mọ̀ jẹ́ kí ni o alpha plus beta squared minus 2 alpha beta gbogbo àwọn fọ́múlà tẹ́ máa sórí ibi tó ti wá nìyẹn
so ti yé báwọn so ìdí náà nígbà pé a nídìí kí ni o sọ́ọ̀mù àwọn rúùtù méjèèjì nígbà yẹn pé wọn ò tẹ́lẹ̀ tí wọ́n mọ̀ fún wa ní àwọn tó bá jẹ́ bí concrete number bẹ́ẹ̀ tí wọ́n fún wa ní ìsìn so a dẹ̀ fẹ́ mọ product wọn so ajá sí pé a gbọ́dọ̀ mọ tí rúùtù yẹn ó mọ jẹ́ tí wọ́n bá fún wa pẹ̀lú equation ọ̀yà ẹja mọ̀ tẹ̀síwájú iṣẹ́ wa máa tún eléyìí kọ báyìí. ọ̀yà kápẹ́ bá fẹ́ sum of the roots ńkọ́ sum of the roots ṣe pé sum of the roots òun náà ní pé kí multiply dàdàngọ́mì yìí àti dàdàngọ́mì yìí papọ̀ yóò máa jẹ́ minus b plus square root of b square minus 4ac divided by 2a times minus b minus square root of b square minus 4ac over 2a. láì dára wa láàmú kí ni léyìí ti jọ nínú tá a ti mọ̀ kí ló ti jọ nínú tá a ti mọ̀ pé tẹ́ bá wo numerator àti ẹ̀jẹ̀ tí ẹ̀kọ́ báyìí náà ṣe pé ajá sí pé ọmọ jẹ́ minus b plus square root of b square minus 4ac àbí times minus b minus square root of b square minus 4ac tó bá jẹ́ pé táàmù aláwọ̀kọ́ àbárò pọ̀ mọ́ ẹlẹ́ẹ̀kejì times táàmù aláwọ̀kọ́ tá a máa ń yọ kúrò nù ara wọn kí ni mo pè yẹn ṣe pé yẹn ni kí ni o difference of two squares pé 2a times 2a mi báyìí lẹ́yìn náà jẹ́ 4a squared ẹ dákun sọ yé wa òun náà lè ṣe pé lè ti jọ difference of two squares tá a ṣàlàyé lẹ́ẹ̀kan nígbà pé táàmù yìí tẹ́ bá kíyèsí táàmù yẹn ó papọ̀ ìtọ́kàn yàtọ̀ náà méjèèjì ni pé ìkan jẹ́ plus ìkan jẹ́ minus mo dẹ̀ sọ fún wa pé tá a bá ní a square minus b square ní tí ọmọ ṣe déédéé pẹ̀lú náà ní kíni o a plus b a minus b so ti yé wa báyìí ajá sí pé eléyìí sìn kíni ọmọ jẹ́ difference of two square náà ni pé ká mọ square alákọ̀ọ́kọ́ tẹ́ bá ti ní irú nǹkan báyẹn ní tẹ́ mọ̀ ṣe ni báyà nísìnyí tí bá ní xy plus z sy minus z difference of two square ni ẹ mọ̀ dára yín láàmú ó náà ni pé kí ni tẹ́ mọ̀ ṣe bẹ́ẹ̀ náà ni pé kí ni a máa square táàmù alákọ̀ọ́kọ́ minus a máa square táàmù ẹlẹ́ẹ̀kejì mo bó ti wá báwọn so ajá sí pé minus b plus eléyìí minus b minus eléyìí ó náà ni pé kí ni a máa square alákọ̀ọ́kọ́ tí ń jẹ́ minus b squared minus màá tún máa square ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ kí ni b square minus 4ac tó ti yóò máa fún mi ní kí ni 4a squared ẹ̀rí pé tí n bá tẹ̀síwájú arákùnrin yìí ó ti gé léyìí àbí kí ló kù tí màá máa ní minus b square tí ń ṣe b minus b square minus 4ac divided by 4a squared mo rò bó ti yé mi máa yóò máa jẹ́ kí ni o b squared minus times minus minus times b square yóò máa jẹ́ minus b square minus times minus plus 4ac divided by 4a square ẹ̀rí pé kí láti ń ṣe lọ ẹ̀yàn pààrọ̀ sọ́ọ̀mù root méjèèjì ni o that is alpha plus beta and the sum of the root là ń wá o so alpha plus beta mo bó ti yá bá alpha plus beta yàní sum root méjèèjì b square minus b square 0 eléyìí ó máa jẹ́ kí ni 4ac divided by 4a square kí lẹ ṣàkíyèsí 4 ó gé 4 a ó gé a kí ló kúnlẹ̀ c over a ajá sí pé látòní lọ sum of the root ni ó máa jẹ́ kí ni o c divided by a ẹ dákun jẹ́ àdí mu so sum of the root tí wọ́n bá fún wa. ọ̀yà kí ni product of the root ó jẹ́ ṣẹ̀gbẹ́ ajá sí pé product of the root òun náà mọ̀ jẹ́ kí ni o alpha times beta kí dẹ̀ ni alpha wa ṣẹ̀gbẹ́ òun ni ní tí ó yàtọ̀ ńbẹ náà ni pé kí ni o instead tá a fi ṣe kí ni o tá a fi ro àwọn arákùnrin yẹn méjèèjì papọ̀ kí ni mo ṣe kí ni gan ni mo tiẹ̀ wá ń bíbà yẹn mọ́ bínú product of the root mo wá ń bíbà yẹn sẹ́yìn pé times mo kọ mọ́ bínú product lélẹ̀ product so product of the root sẹ́yìn pé times ni plus ló yẹ ká fi sí sum àbí náà ilé wọn jẹ́ alpha beta not alpha plus beta alpha beta ajá sí alpha beta òun ló fún wa ní c over a product of the root kí ni sum of the root ó jẹ́ kí ni root alákọ̀ọ́kọ́ ẹ̀gbẹ́ minus b plus square root of b square minus 4ac over 2a times minus b minus plus ní ẹgbẹ́ sum là ń wá báyìí sum of the root àwa rẹ̀ ni tó ẹ bá nípa ti ṣàṣìṣe ẹ dákun
So minus square root of b square minus 4ac over 2a. So tí bó máa ṣe tẹ̀síwájú bí báyìí, a yá sí pé alpha plus beta tó jẹ́ sọ́ọ̀mù root méjèèjì yẹn, àwa LCM wọn yóò jẹ́ 2a. Eléyìí máa jẹ́ kí ni o? Minus b plus square root of b square minus 4ac minus b minus square root of b square minus 4ac. Ẹ dákun sí agbó àlàyé yẹn yé. Ẹgbẹ́ tẹ bá ṣàkíyèsí, dàdàngọ́mí yóò gélé yìí o. Ó dàbí ké ní m minus m tàbí x minus x pé 0 ni ó jẹ́. Kí ni ó kún lẹ̀? Alpha plus beta ni ó jẹ́ kí ni minus b minus b. Minus b minus b ọmọ fún mi ní kí ni o? Minus 2b divided by minus 2 divided by 2a. 2 get 2. Kí ló kún lẹ̀? b over a. Ajá sí pé òun ni kí ni? Òun ni sum of the root. So tiẹ̀. So nǹkan méjì tí mo fẹ́ ká dì mú bí báyìí náà ni pé kí ni o? Sum of the root mi yóò máa jẹ́ b over a, àbí? Product ńkọ́? Product of the roots yóò máa jẹ́ kí ni o? Minus c over a pẹ̀lú ìtàṣe b báyìí. C over a eléyìí minus b over a eléyìí c over a. Ó yá ẹ jẹ́ wá padà síbi ìbéèrè wa. Ẹ gbé ìbéèrè wa rè o. Ẹ jẹ́ nǹkan copy rẹ̀ wá so that ká lè mọ̀ bá ṣe ṣe. Kò ní rárá tá bá bá rú rẹ̀ pàdé so that yóò fi lè rọrùn. Ẹ wo irú ìbéèrè yìí. Wọ́n ní if alpha and beta are the roots of the equation 2x squared, equation is 2x squared minus 5s minus 3 is equal to 0. Find this. Láì tí dára láàmú. Ẹ kọ́ mọ find the sum of the root. Kẹ̀dẹ̀ ṣe mọ find the product of the root. So tiẹ̀. Ṣe pé kí n lè mọ pẹ̀lú tá a ṣe lókè. Ṣe pé sum of the root wa alpha plus beta. Òun ló fún wa ní kí ni o? A ní yóò mọ jẹ́ kí ni o? Minus b over a. Product of the root ó mọ jẹ́ kí ni o? Tí a ń pè ní alpha beta c over a. Pẹ̀lú tá a prove àbí? A mi bí báyìí. Ṣe pé òun ní coefficient s square tí ń ṣe 2. B mi jẹ́ kí ni o? Minus 5. C mi dẹ̀ sì jẹ́ kí ni? Minus 3. Ọjọ́ sí pé sum of the root alpha beta yóò máa jẹ́ minus b over a tí b mi dẹ̀ sì jẹ́ minus 5 yóò máa jẹ́ minus times minus 5 divided by 2. Eléyìí tí ń ṣe 5 over 2. Alpha beta náà ńkọ́ yóò máa jẹ́ kí ni o? C over a. Kí ni c mi? Minus 3 divided by 2. Ṣé pé c mi minus 3. A mi jẹ́ kí ni o? 2. Ìbéèrè aláwọ̀kọ́ wà ní ká ṣe kí ni o? Ká find the alpha square plus beta square. Ṣé ọ̀dọ̀ ẹ̀mọ̀ pé mo sọ pé a lè mọ alpha square plus beta square ibi tá a ti lè mọ òun náà ni pé kí ni o? Níbi perfect square wa. Ṣé pé perfect square mi nísìn tí n bá ní alpha plus beta everything squared kí ni ó mọ fún mi? Ṣé pé ó dàbí ká sí kí ni ká square alákọ̀ọ́kọ́ ká square ẹlẹ́ẹ̀kejì plus 2 times alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì. Ajá sí pé tí ń jọ lọ alpha square yẹn ni beta square yẹn ni. Òun náà ni pé tí bá fi ṣe subject of the formula alpha square plus beta square yóò mọ̀ fún mi ní kí ni o? Alpha plus beta square minus 2 alpha beta. Ibi tí wọ́n ti rí formula yẹn ni ẹ rí pé tẹ bá wọnú ìwé wọ́n ka àwọn formula kan rẹpẹtẹ báyìí pé alpha square plus beta square is equal to kíní kan ibi tí wọ́n ti rí nìyẹn. So ajá sí pé alpha square plus beta square yóò mọ̀ jẹ́ kí ni o? Alpha plus beta squared minus 2 alpha beta. Ẹ má gbàgbé alpha plus beta ní sum of the root. Kí la dẹ̀ mọ̀ fún sum of the root wa? A ló jẹ́ 5 over 2. Yóò máa jẹ́ 5 over 2 square minus 2 times. Kí ni product of the root? Minus 3 divided by 2. Ajá sí pé arákùnrin yóò mọ̀ fún mi ní 25 over 4 plus 6 over 2 plus 6. Torí 2 àti 2 ò gẹ̀rà wọn. So LCM yóò máa jẹ́ kí ni 4 25 plus 24 yóò máa jẹ́ kí ni 49 over 4. Yóò máa jẹ́ 49 over 4. Tó bá wù yẹn lè gbé lọ sí proper fraction ilé ọjọ́ 6 whole number. 6 ni 48 mà lélẹ̀ 12 whole number 1 over 4. Ẹ dákun sóyè wa báwọn. Ọ̀dà. Bó ni ẹlẹ́ẹ̀kejì ńkọ́? Ìbéèrè yẹn tún ní tó bá ipò ní ká find what will be the value of this 1 over alpha plus 1 over beta. Kápó jáde inú ìbéèrè yín náà bẹ́ẹ̀. Mo lẹ́yọ̀kọ́ mọ̀ ṣe ẹ kọ́kọ́ find the alpha plus beta yín. Màá tún find the alpha beta mi.
mo dẹ̀ mọ̀ pé alpha plus beta mi kí la ló jẹ́ sum of the root 5/2 product of the root jẹ́ kí ni o minus 3 divided by 2 àbí so wọ́n á ní kí n wá 1/alpha plus 1/beta kò lè ṣe pé n tí màá ṣe ni pé kí n wá LCM wọn LCM àwọn eléyìí ọmọ jẹ́ kí ni alpha beta alpha beta in this tàbí kẹ́ pé alpha beta divided by alpha ṣe pé beta ni ó mọ̀ kún alpha ó gé alpha yóò kú beta beta times 1 yóò mọ̀ fún wa ní beta plus beta in alpha beta alpha bó wà láti mọ̀ pé alpha ní ìtumọ̀ náà ní pé alpha beta divided by beta beta ó gé beta yóò kún alpha alpha times 1 alpha ṣe pé tí mo nílẹ̀ náà ni nígbà ipá addition wa commutative mo lè sọ pé alpha plus beta divided by alpha beta kí ni alpha plus beta sum of the root 5/2 divided by kí ni product of the root minus 3/2 ẹ pé 2 àti 2 ò gẹ̀rà wọn àbí kí ló kún lẹ́ta ní minus 5/3 minus 5/3 ẹ dákun sóyè wa báyìí bóni kágbọ́n wa ní ká find the alpha plus beta everything raised by 3 nǹkan láti wáyé náà kò lè rárá ọ̀sẹ̀ ìpá tí mọ́ in tí alpha square plus beta square jẹ́lẹ̀ kan ní yóò mọ̀ jẹ́ alpha kí là ń pè alpha square alpha plus beta square minus 2 alpha beta bẹ́ẹ̀ lẹ́yìn nǹkan wọn náà ní pé ṣe pé expansion yẹn jẹ́ expand eléyìí ṣe pé túmọ̀ eléyìí náà ní pé alpha plus beta times alpha plus beta square ọyọ kan nínú ilé times méjì eléyìí mo dẹ̀ tí mọ̀ pé méjì eléyìí pẹ̀lú nta tí mọ̀ perfect square ní kí ni ó mọ̀ jẹ́ alpha squared plus 2 alpha beta plus beta square so yóò àwọn náà ní pé ká square alákọ̀ọ́kọ́ ká square ẹlẹ́ẹ̀kejì plus 2 times alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì so ti yé mi báwọn ṣe pé tí n bá expand ẹ̀ further ajá sí pé ilé ọmọ jẹ́ kí ni alpha cube plus 2 alpha beta plus alpha beta squared plus alpha square beta plus 2 alpha beta squared plus beta cube. So in ṣàṣìṣe alpha squared. No, ilé ọjọ́ 2 square. It's 2 square now. So do you 2 square now? Oh yeah, I just put back collect like times. My call alpha cube now. Ṣé pé like times ní akọni méjèèjì. So ti 2 àmàlà plus 1 àmàlà yóò mọ̀ jẹ́ 3. So yóò mọ̀ jẹ́ plus 3 alpha square beta. Like times náà ni dàdàngọ́ méjèèjì náà eléyà àtẹlẹ́yìn ṣe nǹkan ọjọ́ ní alpha beta square náà mọ̀ jẹ́ kí ni o 3 alpha beta square plus beta cube mo rò bó ti ń bá so kódà mo tún lè collect like time yóò mọ̀ jẹ́ kí ni alpha cube plus beta cube so ti yé no n ti béèrè tí wọ́n ní ká wá délé so ṣe ìgbé wọlé ní alpha cube plus beta cube then plus 3 alpha square beta plus 3 alpha beta squared. Yóò máa jẹ́ kí ni alpha cube plus beta cube plus kí ló common? Ṣé pé 3 common bí báyìí? Kódà alpha náà wà ń bẹ̀, beta náà tún common. Eléyìí ọmọkùn alpha plus kí ni ọmọ sẹ́kùn bí báyìí? Beta. Eléyìí dẹ̀ jẹ́ kí ni alpha cube plus beta cube. Mo rò bó ti yọ abá. No. Alpha plus beta cube náà. So ti yé? So alpha plus beta cube. Alpha plus beta cube. So a fẹ́ wá arákùnrin yẹn, a fẹ́ mọ eléyìí. Yeah, mo ti ṣàṣìṣe sẹ́, ẹ má bínú. Bí ó ṣe wà náà nìyẹn. So ti yé? Nítorí wọ́n ní ká wá náà ni. Alpha cube plus beta cube. Àbí? Ṣùgbọ́n mo mọ̀ pé expansion lè yí tí wọ́n fẹ́ ká wá alpha cube plus beta cube, àbí? Ṣùgbọ́n expansion tí mo ń ṣe ni alpha plus beta cube, bẹ́ẹ̀ ni. So eléyìí ni alpha plus beta cube, àbí? Yeah. Nígbà yẹn pé tí mo wá lé ẹ jẹ́ n fi lè ṣe subject of the formula. Òun náà ni pé kí n gbé àwọn arákùnrin méjèèjì kí n gbé lọ bá lẹ́gbẹ̀ẹ́ kejì. Yóò máa jẹ́ kí ni o? Alpha cube plus beta cube is equal to what? Alpha plus beta cube ṣe pé mo ti ní sum of the root tún bí báyìí.
minus 3 alpha beta alpha plus beta. Alpha plus beta náà ní kí ni sum of the roots. Kí ni sum of the roots mi? Jẹ́ n copy wọn wá. So, wọ́n náà ní pé alpha plus beta mi jẹ́ 5/2. Ayásípélé ọmọ jẹ́ 5/2 cube minus 3 times kí ni alpha beta mi? Minus 3/2 times kí ni alpha plus beta mi? 5/2. Bẹ̀tọ̀ small lè mọ́ fún eléyìí tó nira jùjù níbi kìló pẹ̀sọ̀. Ilé ọmọ jẹ́ 125/4 plus 9/2 times 5 náà yẹ́ mọ́ jẹ́ 45/4. Tí bá find the SCM mi ilé ó jẹ́ 4 àbí? Ilé ọmọ jẹ́ kí ni 170/4. So in tí ó yẹ kan gbọ́dọ̀ gbámú bíbá yìí náà ni pé ká gbọ́ fẹ́ kẹ́ find the alpha square plus beta square in term of lóní alpha plus beta squared minus 2 alpha beta. So tí táyé alpha cube plus beta cube ń kọ́ kí ló wọ́n mọ̀ jẹ́ alpha plus beta cube minus 3 alpha beta alpha plus beta. Ẹ dákun ẹ di identity yẹn mú. Ẹ dákun ẹ já di identity yẹn mú. Ọ̀yà bóòni èyí ń kọ́ alpha minus beta squared wọ́n ní ká wá. Ṣé ẹ̀ pé níbi perfect square ilé ọmọ jẹ́ alpha squared plus beta squared pé ká square alákọ̀ọ́kọ́ ká square ẹlẹ́ẹ̀kejì minus 2 times product alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì. Yeah. So mo dẹ̀ ti mọ̀ ipe alpha square plus beta square nínú eléyìí. Ni mo ṣe question ẹ̀ kan. Ṣé ẹ̀ pé lẹ́ẹ̀kan tá wa a ní alpha square plus beta square ó ní kí ni o? Alpha plus beta squared àbí minus 2 alpha beta. Àbí? So ajá sí pé tí n bá substitute yẹ̀ sínú eléyìí. So kí leléyìí ń sí yóò mọ̀ jẹ́ kí ni o? Alpha square plus beta square níbẹ̀ wọ́n náà ní alpha plus beta squared minus 2 alpha beta then minus 2 alpha beta tó wà ń bẹ̀ tẹ́lẹ̀. So ti yé mi báwọn. So ilé ọmọ á jẹ́ kí ni o? Alpha plus beta squared minus 4 alpha beta. So kí dẹ̀ ní alpha plus beta mi sum of the roots. Kí ni for sum of the roots wa? Kí la pè sum of the roots wa? Ẹ pé sum of the roots 5/2 product of the root jẹ́ minus 3/2. Sum of the roots 5/2 product of the root minus 3/2 àbí? So ajá sí pé alpha plus beta yóò mọ̀ jẹ́ 5/2 squared minus 4 times alpha beta minus 3/2. So tiye. So ilé ọmọ ajẹ́ kí ni 25/4 plus 12/4. Yóò mọ̀ jẹ́ 49 divided by 4. So yóò mọ̀ jẹ́ 49 divided by 4. So ẹ má jẹ́ kó dàrú. So tiye. So ajá sí pé náà àwọn tá gbọ́dọ̀ dì mú lónìí ó náà ní pé kí ni o tí wọ́n bá ní ká wá alpha square plus beta square ó náà ní kí ni o alpha plus beta minus 2 alpha beta. Mo rò bó ti yé mi báwọn. So bẹ̀tọ́ wáyé pé alpha minus beta everything square ni òun náà ní kí ni alpha plus beta squared minus 4 alpha beta gẹ́gẹ́ bá ṣe prove ẹ̀. Ìkan tí mo tún prove fún wa náà bẹ́ẹ̀ náà ni pé kí ni o tá bá ní alpha plus beta cube òun náà ní kí ni o alpha plus beta everything raised by 3. So òun náà ní alpha plus beta everything raised by 3 minus 3 alpha beta alpha plus beta. So ẹ mọ̀ a formula ẹ̀ sórí. So ẹ̀yin náà lè ṣe kí ni ẹ lè mọ̀ prove ẹ̀ fún bí mo ṣe prove ẹ̀. So àṣìṣe tí mo ṣe ń bẹ̀ náà ni pé mo fún méjèèjì ní square which is not. So perfect square náà ni bẹ̀tì negative ni ó wà láàrin. So torí pé àkókò ti lọ púpọ̀ pẹ̀lú ògo Ọlọ́run bá máa dúró síbí báyìí lálẹ́ yìí. So a máa tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Mo dúpẹ́ pọ̀ ní ọwọ́ ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa títí tá a fi parí lọ́sẹ̀ tí ń bọ̀ ẹ ṣeun.